yá mo tún ti dé o èmi ọmọ yín náà ni èmi olólùfẹ́ yín Ẹlẹ́yẹlé Global. Yá mo kí gbogbo ojú tó ń wò mí nílé lóko lẹ́yìn odi, ṣé àlàáfíà ni mo bá gbogbo yín. Ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ justice for Mohbad òun náà la tún wà. Justice for Mohbad, justice for everybody. Yá kí ni mo ní kí n wá mú fún ẹ lólùfẹ́ mi ni pé bàbá Mohbad tún grant another interview. Tí n bá sọ pé another interview níbo náà ti grant ẹ̀ ta ló interview wọn. Yá òun náà mo ní kí n sáré mú information yẹn wá fún yín. Wọ́n grant another interview ní QH Radio Accra, Ghana. Ó ṣeé ṣe kí ẹ̀yin lólùfẹ́ mi kan kẹ́ ẹ ti máa gbọ́ platform yẹn, but fún àǹfààní àwọn tí wọ́n mọ QH Radio ibẹ̀ ni bàbá Mohbad ti grant interview lẹ́nìí. Ibẹ̀ ni wọ́n ti grant interview lẹ́nìí látàrí rògbòdìyàn tó ń lọ lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí náà ni òun ni wọ́n interview wọn lé lórí. Bàbá Mohbad tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ o. Tí n bá sọ wípé bàbá Mohbad tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ ẹ pé iṣẹ́ àwò. Bàbá Mohbad ní àwọn ti máa ń sọ̀rọ̀ lórí interview pé àwọn ò sọ̀rọ̀ bí eléyìí rí, which is true, tèmi náà dẹ̀ rí bẹ́ẹ̀. Even though gan lórí interview tí wọ́n ṣe tí àwọn interviewer yẹn bi wọ́n léèrè lórí ọ̀rọ̀ ìyá Mohbad ọ̀nà ìyá Mohbad, èdè kan tí bàbá Mohbad pè ń bẹ̀ yẹn èdè yẹn jẹ́ kí many of people tó ń wá justice fún Mohbad, kódà tẹ́lẹ̀ mi bá rí bàbá Mohbad gbà yẹn ó lè sọ wọ́n ní òkúta pa. Kí ni èdè náà ni wípé tí ìyá Mohbad bá ṣe tán láti padà, àwọn rẹ́dì láti gbà wọ́n padà due to ọ̀rọ̀ tí ìlérí Olúwa sọ kó tó di pé odòlógbè tó ń wá settlement láàrin wọn. Bàbá Mohbad tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀ lẹ́nu. Actually nígbà tí èmi náà gbọ́ ọ̀rọ̀ yẹn, nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn lẹ́nu bàbá Mohbad, mo ní bàbá yìí tún roko parun lélẹ́yìí, bàbá yìí tún roko lóko kún fẹ́ lọ gbin ẹ̀pà sí. Ìyàwó tí ò gbà tiẹ̀, ìyàwó tí ò tiẹ̀ fẹ́rẹ́ fún ẹ, ìyàwó tí ò tiẹ̀ wá bẹ́ẹ̀ ṣe máa wá justice fún ọmọ yín, òun ẹ̀yìn tó fẹ́ gbà padà. Ó dùn èmi gan nígbà tí mo gbọ́ ọ̀rọ̀ yẹn, ó dùn mí, but gbogbo ọ̀rọ̀ lọ́kàn nìyẹn máa ń bínú sí. Bàbá tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn títí wọ́n yé wọn, ibi tẹ́mi put ọ̀rọ̀ yẹn sí ngbà yẹn nìyẹn. But nígbà tí wọ́n wá dé QH Radio ní Ghana ní Accra, tí Quadri Hamzat tó bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú wọn, bàbá Mohbad tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀. Bàbá Mohbad wọ́n tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀. Bàbá Mohbad ní ó dàbẹ̀ ní pé àsìkò ti tó tí àwọn máa fa ìgbà yangà, pé àwọn máa ń kọ́fà ọ̀rọ̀ yìí ní tẹ́lẹ̀tẹ́lẹ̀, pé tí gbogbo wa bá ń ṣe àkéèsí àwọn pé tí wọ́n bá ti mú ẹnu kan ọ̀rọ̀ ìyá Mohbad, àwọn máa ní àbọ̀ àbá nìyẹn, àbọ̀ àbá nìyẹn, àbọ̀ àbá nìyẹn, pé ó dàbí pé níbi tọ́rọ̀ gbé dé yìí àwọn máa tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀. Wọ́n ní gbogbo ẹ̀yin tẹ́ sọ pé àwọn fẹ́ fẹ́ ìyá Mohbad padà, wọ́n ní orí ò ní padà kó wá di ìdí láyé, pé ìyẹn tún di ayé àtúwá. Wọ́n pe èdè kan pé ìyá Mohbad àṣìra ọjà ni, àṣìgbé ọmọ inú wọ́ọ̀dù ni. Ẹni bá gbé ìyá Mohbad sílé ó gbégi oyin sílé, pé oyin máa ta olúwẹ̀ pa ni. Bàbá Mohbad wá go deep into the marital life wọn, pé gbogbo ìgbà tí àwọn fi fẹ́ ìyá Mohbad, àwọn ò kọ́lé, àwọn ò ralẹ̀, kódà àwọn ò ní mọ́tò, àwọn ò ní nǹkan tí ọmọkùnrin ní. Wọ́n ní but kété tí ìyá Mohbad kúrò nínú gbèsè ayé àwọn dẹni tó ń ralẹ̀, àwọn dẹni tó ń kọ́lé, àwọn dẹni tó ní àwọn nǹkan tí àwọn ò expect pé àwọn lè ní. Wọ́n ní ká wo ibi tí ìyá Mohbad tún lọ. Wọ́n lé babaláwo tí ìyá Mohbad lọ fẹ́, wọ́n ní ṣe bó kọ́lé. Ìgbà tí ìyá Mohbad dé ọ̀dọ̀ ẹ̀, òun náà ló dẹni tó talé. Ṣe bó ní àwọn nǹkan báyìí. Ìgbà tí ìyá Mohbad dé ọ̀dọ̀ ẹ̀ ní gbogbo ẹ̀ dúdú ojú, pé kán lọ wo ẹni yẹn sìn, kò jára ayé, kò jèrò ọ̀run mọ́. Bàbá yìí tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ ọ̀rọ̀ pé bàbá ìyá Mohbad
pé kò tiẹ̀ ń ṣe obìnrin téèyàn lè fi tọrọ fún obìnrin rárá tọ́ pé àwọn fẹ́ fẹ́ yẹn pé ká tú dànù pé ṣé obìnrin tó ń sọ lórí social media pé bàbá Mohbad ìkàwọ́ mi ló wà tí n bá fẹ́ mú mo mọ bí mo ṣe lè mú táwọn dẹ̀ fi ti ara àwọn gbọ́ ṣé obìnrin bẹ́ẹ̀ yẹn ni àwọn máa tún wá gbèrò pé àwọn fẹ́ fẹ́ wọ́n ló dòdì wọ́n ní ká má gbàgbé pé àwọn ní ìyàwó lé wọ́n ní ká tiẹ̀ wá sọ wípé ìyàwó míì mú àwọn fẹ́ ṣe ojú kòkòrò obìnrin míì àwọn ayàmọ̀ pọ̀ sókè rajà wọ́n ní kò ń ṣe bí ti ìyá Mohbad láyé pé ọlọ́run tó yọ àwọn kúrò nínú ewu àwọn tó wá lọ fọwọ́ ara àwọn fa dògòdì ọlọ́run ò ní jẹ́ ẹni tó lè fẹ́ mi ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni mo fẹ́ kí gbogbo àwọn èèyàn kan gbọ́ nǹkan tí bàbá Mohbad sọ ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sílẹ̀ Ẹ̀lẹ́gì Global TV fáǹfààní ẹ̀yin tí ẹ̀ ti subscribe ni o ẹ bá mi subscribe sílẹ̀ Ẹ̀lẹ́gì Global TV kí gbogbo àlejò máa jẹ ìgbádùn ètò yìí lọ kí ni mo sọ lórí ẹ̀rọ bàbá Mohbad sọ wọ́n fi tì fún àǹfààní ẹ̀yin fracas tó jẹ́ pé àti nǹkan tó ju yín tó àti nǹkan tó ju yín ò tó òun lẹ máa ń sọ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ sọ pé bàbá Mohbad ò wá justice bàbá Mohbad ń wá justice o ó ń wá justice kódà gan wọ́n mú ẹnu kan ọ̀rọ̀ Mr. Yomi Fabiyi pé bàbá Mr. Yomi Fabiyi sọ pé àwọn ò wá justice pé ṣé tí àwọn ò bá wá justice àwọn gbọ́ pé wọ́n mú àdúrà táwọn dẹ̀ expect pé kí àdúrà káwọn tiẹ̀ lè rí bá sọ̀rọ̀ kó lè tú àṣírí àwọn tó wà nídìí ikú ẹ̀gbọ́n ẹ̀ wọ́n ní báwọn ṣe gbọ́ pọ́n mú sí station báyìí àwọn ti tẹ ọkọ̀ létí ìgbà táwọn débẹ̀ wọ́n ní kò sí bẹ̀ àwọn tún ní láti pe Yomi bí ṣe bí Yomi ló ṣẹ̀ wá jẹ́ káwọn mọ ẹni tó mú síbẹ̀ ṣé táwọn ò bá wá justice fún Mohbad ṣé àwọn máa gbéra àwọn máa lọ wọ́n tún wá ní Mr. Yomi pé èdè kan wípé àwọn ò wá justice pé ó yẹ kí àwọn wá bá àwọn ni pé àwa ò pé àwọn náà àwọn lọ́mọ àwọn jáde láyé àwọn lọ́mọ àwọn fàyè sílẹ̀ Mr. Yomi ló yẹ kó wá bá wọn pé tó bá ní ẹni àlàyé tó fẹ́ bá wọn ṣe àbí tó fẹ́ kí àwọn ṣe fún àwọn pé àwọn á dẹ̀ ṣe gbẹ̀gbẹ́ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ok kátẹ̀wá gbà pé Mr. Yomi expect pé àwọn ní kí àwọn wá ok as from today tí Mr. Yomi bá pe àwọn ready láti jẹ́ Mr. Yomi gbogbo ìrìn àjò tó máa fẹ́ kí àwọn rìn àwọn ready ẹ̀ ṣe tó ti gbọ́ ẹ̀yin fracas kẹ́ ẹ̀ tó mọ nǹkan tẹ́ ẹ̀ tó máa gé ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń gé ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń join ẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń fi kún ohun tí ò ṣẹlẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ ṣe ń package ẹ̀ bàbá Mohbad ó ń wá justice o kódà wọ́n tún sọ síwájú wọ́n tún mú ẹnu kan ọ̀rọ̀ King White bí King White ṣe ń pilot àdúrà káàkiri pé ta ló fi King White ṣọ́ àdúrà àbí ìyá Mohbad ló gba King White fún àdúrà ni pé àwọn tí wọn jẹ́ kí àwọn rí àdúrà bá sọ̀rọ̀ náà ni pé ìyí King White yẹn wá tún fi allegation kan àwọn wípé àdúrà pé àwọn ò gbé kọ́ọ̀lù àdúrà fẹ́ wá sí ọ̀dọ̀ àwọn ò jẹ́ kádùúrà wá bàbá tó ń wá àdúrà lójú méjèèjì àdúrà ti block bàbá lórí fóònù ẹ̀ bàbá ní channel ìyá táwọn tún lè gbà fèrè táwọn bá pe ìyá sọ fún wọn pé àdúrà ń sùn pé ta ló ń fún àdúrà níladì wípé bàbá ń pè ẹ́ pé ìyá kan kọfẹ ó ní ẹjọ́ báwo lòun ṣe fẹ́ get in touch pẹ̀lú àdúrà ẹ̀dẹ̀ wá ń fa allegation kan wípé in fact question pọ̀ lóríṣiríṣi wọ́n rọ̀jò question wọ́n bombard bàbá Mohbad ní question lẹ́nìí lórí interview tó ń grant ní QH Radio ní Ghana ó ṣeé ṣe kẹ́yìn kan kẹ́ ẹ ti gbọ́ but fún àǹfààní àwọn tí wọ́n ti gbọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kó go viral kí gbogbo àwọn èèyàn kan lè jẹ àǹfààní ẹ̀ torí ibi tí àwọn fracas yìí wọ́n gbé ṣiṣẹ́ burúkú wọn dé wọ́n ti ń bu omi tútù sí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó gbé justice dání wọ́n ti ń bu omi tútù sí wọn lọ́kàn látàrí ìsọkúsọ tí wọ́n ń sọ against baba Mohbad èèyàn kan ti ẹ̀ pè lẹ́nìí
nígbà tẹ́ni ẹ pè ó ní bàbá Mohbad sẹ́yìn lòun bá sọ̀rọ̀ yẹn bàbá ní yes èmi lòun bá sọ̀rọ̀ ó ní tó bá jẹ́ pé mi ò ti ń gbọ́ àwọn question and answer tí Alhaji Quadri Hamzat tó ti ń bi yín tẹ́ ti ń dáhùn ni pé ọ̀rọ̀ tóun ti sọ pé ó máa sọ sí yín lénìí pé in fact ẹ lè má kí òun mọ́ but now inú òun ti wálẹ̀ pé bóun ṣe gbọ́ wípé ẹ lè gba ìyá Mohbad padà tó bá ti rẹ́dì nǹkan kan bẹ́ẹ̀ pé kí ni ẹ dùn òun gan pé ìyá tí ò wájọ́ sísì fọ́mọ ẹ̀ lẹ́yìn tó fẹ́ gbà padà kí pé gbogbo àwọn tó wọ́n ń wájọ́ sísì fún ọmọ yín a jẹ́ pé eré ọmọdé náà wọ́n ń ṣe nìyẹn because 100% ni pé tí ìyá yẹn bá fi lè padà sọ́dọ̀ yín ó máa brainwash ni pé obìnrin làwọn náà àwọn mọ bí obìnrin ṣe lè manipulate ọkùnrin kódà ẹ máa gbàgbé nǹkan tó ń jẹ́ justice ni bàbá wa ní nígbà tó rí àwọn ọ̀daràn tọ́ọ̀dẹ̀ fi pátá na àwọn lórí pé èdè ayé ò mà ní mú àwọn gẹ́gẹ́ bóun ṣe sọ sẹ́yìn tó bá sọ pé obìnrin tán láyé ṣé ìyá Mohbad ló wá kàn ìyá Mohbad tó yẹ pé ẹni tó bá gbé àdánwò ló gbé sílé bàbá Mohbad tún fún fẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ King White pé ó dàbẹ̀ ní pé níbi tọ́rọ̀ ìgbédè yìí àwọn máa lọ àwọn bẹ bàbá wa Gani Adams dé àwọn gbọ́ pé OPC ni King White àwọn dẹ̀ mọ̀ pé bàbá wa Gani Adams àwọn ni olórí àwọn OPC pé kán bá wọn kí ọwọ́ King White kán bá wọn kí ọwọ́ ọmọ ẹ̀ báṣọ àwọn ò fi ṣọ́ àdúrà o àwọn ò dẹ̀ rò wípé àdúrà need security pé gbogbo bí tàdúrà bá ń lọ ó ń tẹ̀lé ni àdúrà fẹ́ lọ tọ̀ ó ń tẹ̀lé àdúrà fẹ́ lọ yàgbẹ́ ó ń tẹ̀lé àdúrà fẹ́ lọ mumi ó ń tẹ̀lé ṣé káṣírí máa tú yìí náà pé àwọn ni wọn ò jẹ́ kí òun rí ọmọ òun lẹ̀ pé ọmọ méjì tó kú fún òun láàrin òun àti ìyá Mohbad ti capture ẹ̀ pé àti blessing o àtàdúrà o kò sẹ́ni tó bá àwọn sọ̀rọ̀ lẹ́yìn ọ̀rọ̀ tí blessing ti bá àwọn sọ nígbà tí Mohbad jáde láyé pé dádì mi wọ́n ti pa Mohbad o láàárẹ̀ ti gbà yẹn chapter close ni àwọn gbọ́ ọkàn lẹ́nu blessing mọ́ àwọn oríṣi ẹ̀ mọ́ ìyá Mohbad ti brainwash gbogbo wọn kẹ́bà lè mọ̀ wípé bàbá Mohbad ó tú pẹ́rẹ́pẹ́rẹ́ lẹ́ni yìí kódà wọ́n ní interview yẹn tún ṣe ń continue ní ọ̀la wọ́n ní interview yẹn tún ṣe ń continue la ẹ̀ lólùfẹ́ mi tí n bá tún gbọ́ any good news any update tí n bá tún gbọ́ lórí ọ̀rọ̀ justice for Mohbad ẹ kókó tí mọ̀ mi ò ní hesitate láti mú wá fún yín wọ́n á mú wá fún yín ni ìdùnnú tèmi náà ni pé tẹ́ bá ti ń bá mi share fídíò yìí tí gbogbo àwọn èèyàn tó ti ń jẹ àǹfààní ẹ̀ gbogbo wa a máa mọ ibi tí justice for Mohbad tó gbé dé now èyí tí mo mú wá fún yín nísìn ó ti fi hàn sí gbogbo wa pé bàbá Mohbad ò fẹ́ ìyá Mohbad padà o bàbá Mohbad ó sọ clear báyìí ni torí kí ni ẹ dùn gbogbo àwọn èèyàn gbogbo ẹ mo mọ̀ pé ẹ̀yin tẹ́ ń wò mí náà ọ̀pọ̀lọpọ̀ yín náà lẹ ti gbọ́ interview yẹn ó dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó dùn èmi gbọ́ngbà dì mo gbọ́ but inú mi dùn sí i pé bàbá Mohbad ní kò sí nǹkan tó jọ gbogbo ẹ̀yin fracas tó jẹ́ pé nǹkan tẹ́ ẹ̀ bá rí lẹ́wọ̀n máa package papọ̀ ojú ti tìyín o gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo bàbá Mohbad ti ń lọ ó fọmọ kan lóyún ń ta ó fún ní 3 million kó panu mọ́ oríṣiríṣi blackmailing tẹ́ ẹ̀ kàn frame láti da ojú justice bolẹ̀ ìrọ̀lẹ́pà o ọlọ́run justice for Mohbad ọlọ́run ìmọ́lẹ̀ àfùwà ní justice lágbára ọlọ́run ẹ̀rọ lè fẹ́ mi a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ interview tí bàbá Mohbad encounter ní ìlú Ghana lẹ́nìí ní àti ọ̀dọ̀ Alhaji Quadri Hamzat tó fi ìkàlẹ̀ sílùú Ghana wọ́n ní interview náà tó máa tún continue lọ́la ẹ̀yin olùfẹ́ mi ẹ máa retí máa tó wá fún yín ní update ṣẹ́rẹ́lẹ̀ ẹ bá mi share fáfàánà yìí tẹ́ ẹ ti subscribe bóyá ẹ bá mi subscribe kí gbogbo àjọ máa jẹ ìgbádùn ètò yìí mo gbàládùn fún yín ohun tá a máa sùn lẹ́nìí ohun ayọ̀ ló máa jẹ́ lágbára Èdùmàrè gbogbo ojú tó ń wò mí yìí ẹ ò ní tójú ohun dójú kú lágbára Èdùmàrè ẹni títí ẹ ti bàjẹ́ kò ní bá ti ń jẹ́ lágbára Èdùmàrè èmi ni màmá wá ẹ̀yin ni màmá bá ire o.